we making money, we making money. Ẹ̀yin tèmi nílé lóko, akọ ọdún akọ ìyèdùn, ẹ̀mí wọn ṣe púpọ̀ rẹ̀ láyé, láàyè àti lálàáfíà ara. Olóòtú àgbà lóyìn mo ti dé mo ṣe ń dé náà yẹn. Ọdún 2022 náà la wọ̀ yìí. Ẹ̀yin ará, ọdún tuntun yìí yóò sàn wá síre, yóò sàn wá sówó, yóò sàn wá sọ́mọ, yóò sàn wá sí àlàáfíà tó ń ti àìkú baálẹ̀ ọ̀rọ̀. A ò ní rógun gbé sọnù bí ò ṣe bí ọmọ. A ti wọnú ọdún tuntun náà nìyẹn. Oríṣiríṣi advice ló mọ gbọ́. Ọ̀nà báyìí ni o ṣe sí, ọ̀nà báyìí ni o gbégbá, èèyàn báyìí ni o bá rìn. Bó ṣe gbé rèé, bó ṣe jùlẹ̀ náà rèé. Ọmọ bá mọ́ gbogbo advice tó bá gbọ́. Wọn ò ní kó dànù, wọn kò dànù rárá. Mo bá ti gbà báyìí kó sọ́wọ́ ni. Kó wá rí purpose ẹ̀ kó wo life ara ẹ̀ dáadáa. Mo ní kí n apply sí bó ní kí n ṣe ṣe. Rí gbogbo èèyàn tó ń advice ẹ̀ wọn ò robi iṣẹ́ rárá o. Inú ìfẹ́ la advice ti ń jáde pé àmọ́ onífẹ́ ni mo wò pé báyìí ni kò ṣe sí, báyìí ni kò ṣe gbé gbà. Ìwọ ló wá kù sọ̀rọ̀ pé báwo ló ṣe apply rẹ̀. Ọ̀nà ogan ló gbégbà pátápátá ó fi di purpose advice tí ó fi wúlò fún life ara rẹ̀. Torí wọ́n lọ mọ bí tó ti ń bọ̀, wọ́n lọ mọ bí tó ń lọ. Ẹlẹ́gẹ̀ẹ́jì náà ni pé ìgbà tó bá ń da, ìgbà tó bá wà láyé tó wà dáadáa náà ni wọ́n ń pè yàn. Bó bá sí wọn to the next person ni. Live life rẹ kó jẹun kó mumi kó fúnra rẹ nísìmí dáadáa. Olóòtú àgbà ló mi presenter tó yẹ jákèlá bí tí para lébẹ ní para ọkọ̀ kan tẹ́lẹ̀ àná fìyàwó tí mò ń bọ̀ àfẹ́ áńgẹ́lì tèmi náà ní parí ètò kò ń bẹ̀. Updates lè tó tẹ́ ń gbọ́dọ̀ ní 7.7 SM. Ètò tó wá lórí social media náà nìyẹn, mò ń bọ̀ wọn ò tí ì dé.